orí ti kó bàbá ìjẹ̀ṣà yọ bàbá ìjẹ̀ṣà ti kúrò lọ́gbà ẹ̀wọ̀n ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní bàbá ìjẹ̀ṣà kò jẹ̀bi ẹ̀sùn àṣemáṣe pẹ̀lú ọmọdé èyí tí wọ́n fi kàn án. Ẹ kú dédé àkókò yìí o níbi gbogbo tẹ́ ti ń láǹfààní láti máa gbọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ sì rèé tí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè. Ìròyìn ayọ̀ rèé la mú wá fún yín lórí gbajúgbajà òṣèré tíátà aláwàdà nì tó kọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni James Ọláńréwájú Omiyimika, eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n mọ̀ sí bàbá ìjẹ̀ṣà ni wọ́n ní ó ti gba ìdáǹdè kúrò lọ́gbà ẹ̀wọ̀n èyí tí wọ́n jù sí lọ́jọ́ kìíní àná lórí ẹ̀sùn ṣíṣe àṣemáṣe pẹ̀lú ọmọdé èyí tí wọ́n fi kàn án. Kò ní burú títí kó má kó èèyàn kan mọ́ ni. Yomi Fabiyi tí ń ṣe akẹgbẹ́ bàbá ìjẹ̀ṣà tó dúró tì í látìgbà tí ọ̀rọ̀ yìí tó ti jẹyọ jáde, òun náà ló sísọ lójú rẹ̀ o lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Instagram rẹ̀ ní àṣálẹ́ ọjọ́ Ẹtì Friday àná. Yomi Fabiyi ló ṣàlàyé wípé inú òun dùn pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ló gbé bàbá ìjẹ̀ṣà lọ sódò tó sì wẹ̀ tó yán kànkàn tó sì ju bàbá ìjẹ̀ṣà sílẹ̀ wípé kó máa lọ láyọ̀ àti àlàáfíà. Kókókó lára ọ̀tá ń le o, wọ́n ní kókókó báyìí ní ara bàbá ìjẹ̀ṣà le lẹ́yìn tó ti ọgbà ẹ̀wọ̀n dé, ó sì wà ní àlàáfíà àti ní ọ̀pọ̀lọpọ̀ ìlera. Bákan náà nínú àfikún, Yomi Fabiyi ló ṣàlàyé pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí wọn kò déédé sọ pé kí bàbá ìjẹ̀ṣà kó máa lọ lásán o, wípé wọ́n wẹ bàbá ìjẹ̀ṣà mọ́ tó sì wẹ̀ tó yán kànkàn tónítóní, wípé kò ní ohun tó ní í ṣe o pẹ̀lú ìṣàṣemáṣe pẹ̀lú ọmọdé tó gbèdí ọgbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀. Nínú àlàyé rẹ̀, Yomi Fabiyi ló ní kókókó lára bàbá ìjẹ̀ṣà le tó sì ṣàlàyé pé ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé irọ́ pátápátá ní ẹ̀sùn bíbá ọmọ ọdún 7 lò pọ̀ tí wọ́n fi kan bàbá ìjẹ̀ṣà, tí wọ́n ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Elédùmarè kó má jẹ́ ká jẹ̀yà àìmọ̀dí, ṣùgbọ́n orí afẹlòmíì pamọ́ káyé bá máa fi pamọ́ ni. Ohun gbogbo ń bẹ lọ́wọ́ orí o, ilé ayé yìí burú. Yomi Fabiyi wípé ìwà ìkà tí àwọn ènìyàn ń hù òun ló borí ìdájọ́ òdodo àti òtítọ́ ló borí rẹ̀ mọ́lẹ̀, bẹ́ẹ̀ sì ti mọ̀ pé bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan báyìí náà lòtítọ́ ó bá o. Yomi Fabiyi farabalẹ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Instagram rẹ̀. Á sì wù mí kẹ́ ẹ fetígbéyàwó ọ̀rọ̀ kẹ́ ẹ gbìyànjú àti wo fọ́nrán fídíò yìí délẹ̀. Nínú àlàyé rẹ̀ lórí ìdí tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n fi kéde bàbá ìjẹ̀ṣà wípé kò jẹ̀bi ẹ̀sùn ṣíṣe àṣemáṣe pẹ̀lú ọmọdé yìí gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn án tó sì gbèdé ọgbà ẹ̀wọ̀n ọ̀nà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni Yomi Fabiyi ló gbà ṣàlàyé ọ̀rọ̀ yìí o. Ó ní ìdí àkọ́kọ́ tí ilé-ẹjọ́ wò òun ni wípé àwọn èèyàn tí wọ́n mọ̀ọ́mọ̀ dẹ pàkúté yìí sílẹ̀ fún bàbá ìjẹ̀ṣà láti rán an lẹ́wọ̀n, òun ló jẹ́ pé wọ́n parọ́ ọjọ́ orí ọmọdé yìí, ìyẹn ọmọdé tí ọ̀rọ̀ kàn, wípé wọ́n ṣe àṣemáṣe pẹ̀lú rẹ̀. Wọ́n ní kódà kò sí ẹ̀rí àrídájú ní ibikíbi o àbí ìwé-ẹ̀rí ọjọ́ orí ní ilé-ẹjọ́ àbí ní ibi kankan tó fi hàn wípé ọmọ ọdún 14 ni ọmọ wọn yìí o tí bàbá ìjẹ̀ṣà tó ṣe àṣemáṣe pẹ̀lú rẹ̀. Wọ́n ní fún ìdí èyí wọ́n kàn rí i pé wọ́n kàn fẹ́ mọ̀ọ́mọ̀ ó wá ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí bàbá ìjẹ̀ṣà lọ́wọ́ àti lẹ́sẹ̀ ni. Nígbà tí Yomi Fabiyi tó ń ṣàlàyé ọ̀nà kejì tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n gbà láti wòye wípé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ ó jẹ́, òun náà ló sọ pé gbogbo àwọn tí wọ́n ń lo ọmọdébìnrin yìí láti lè fi wá fìtínà tì yìí láti lè fi ẹ̀sùn sí bàbá ìjẹ̀ṣà lọ́wọ́ àti lẹ́sẹ̀, ó ní wọn yọjú nílé-ẹjọ́ rárá o láti ìgbà yẹn títí dàkókò yìí. Kódà ó ṣàlàyé lórí ọ̀rọ̀ Princess tí orúkọ rẹ̀ jẹ́ Dàmọ́lá Adékọ́lá tí gbogbo ẹ̀ mọ̀ sí Princess tóun náà jẹ́ òṣèré tíátà
àti aláwàdà tó jẹ́ alágbàtọ́ ọmọdébìnrin yìí. Oníṣẹ́ rí òṣèré Princess yìí, ó ní ọlọ́dẹ kan ní ilé rẹ̀ tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Òkèlè, tí wọ́n sì sọ pé ọlọ́dẹ yìí ti máa ń ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọdébìnrin yìí látọdún 2020, ṣùgbọ́n títí di ìgbà yìí, Òkèlè yìí máa ń rin ìrìn òmìnira káàkiri ni tí wọ́n rí nǹkan kan fi Òkèlè yìí ṣe. Wọ́n ní ẹ̀rí fi hàn wípé Òkèlè yìí máa ń ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọdé yìí gangan, nítorí pé nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n mú bàbá Ìjẹ̀ṣà, wọ́n mú papọ̀ mọ́ Òkèlè ni o, tí Òkèlè sì sọ wípé ọ̀rẹ́bìnrin òun ni ọmọ yìí, ṣùgbọ́n tí ọlọ́pàá tí wọ́n ju Òkèlè sílẹ̀ tí wọ́n sì gbá bàbá Ìjẹ̀ṣà tí wọ́n gbà mú. Ó wá ṣàlàyé pé ǹjẹ́ eléyìí ṣó fara hàn ṣá lórí ẹjọ́ kan náà tí wọ́n jọ ń jẹ́, lórí ọmọdébìnrin kan tí wọ́n jọ ń jẹ́, tó wá jẹ́ pé ẹ kò ju ẹnìkan lẹ̀, ẹ sì gbé èèyàn kan mú nítorí pé ẹ ti dẹ páńpẹ́ ikú àbí páńpẹ́ ẹ̀wọ̀n sílẹ̀ fún un. Kódà Yomi Fabiyi sọ wípé ìdí pàtàkì tóun tẹra mọ́ ọ̀rọ̀ yìí láti lè rí wípé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn, wọ́n rí òkodoro ọ̀rọ̀ yìí, òun náà ní wípé láti lè fojú Princess wọn hàn, nítorí pé lẹ́yìn ìgbà tí ọlọ́pàá tí wọ́n ti mú bàbá Ìjẹ̀ṣà sínú àtìmọ́lé ni wọ́n tún padà lọ gbé ọmọdébìnrin yìí tí wọ́n ṣe àyẹ̀wò fún. Àyẹ̀wò tí wọ́n ṣe fún ọmọdébìnrin wọ́n tún padà rí àtọ̀ ọkùnrin ìyún sperm ni wọ́n rí lójú ara ọmọdébìnrin yìí o. Lẹ́yìn ìgbà tí bàbá Ìjẹ̀ṣà tí wọ́n wà ní ọgbà àtúnṣe ìyẹn lọ́dọ̀ àwọn ọlọ́pàá, kì í ṣe àtọ̀ bàbá Ìjẹ̀ṣà ló wà lára ọmọ yìí. Ìwádìí dẹ̀ tó fi hàn wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ já ìbàlẹ̀ ọmọbìnrin yìí náà ni. Ṣé rí ìdí kẹrin tí Fábíyì tún sọ, òun náà ni wípé Princess ó mọ̀ọ́mọ̀ rí àwọn ẹ̀rọ ayàwòrán ìyún CCTV camera, ó mọ̀ọ́mọ̀ rí sínú ilé ẹ̀ lọ́jọ́ tí bàbá Ìjẹ̀ṣà tó fẹ́ wá ṣeré nínú ilé ẹ̀ ni. Ṣé rí gbogbo ìwà yìí, òun náà ni Yomi Fabiyi ló bínú sí tó koro ojú sí o gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, tó sì sọ pé òun ò ní wà débi wípé ìwà ìkà yóò máa gbèrú sí ní ilẹ̀ wa. Lóòótọ́ ọ̀rọ̀ yìí fẹ́ jọ bí eré, kì í ṣeré, ó fẹ́ jọ bí àwàdà, kì í ṣàwàdà, nítorí pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ń bẹ láàrin gbajúgbajà adẹ́rìn-ín-pọ̀ṣónú méjèèjì yẹn Princess àti bàbá Ìjẹ̀ṣà. Ṣàdédé la gbọ́ wípé Princess tó pé bàbá Ìjẹ̀ṣà wá ya fọ́nrán fídíò nínú ilé rẹ̀, òun náà ló tún padà wá fi ọlọ́pàá mú bàbá Ìjẹ̀ṣà lẹ́yìn ìgbà tí ó fi ẹ̀sùn kan wípé ọmọdébìnrin ọmọ ọdún 14 eléyìí tí òun gbà sílé, òun náà ni bàbá Ìjẹ̀ṣà ló fi tipátipá ṣe ìbálòpọ̀, tó sì rí i pé dandan gbọ̀n òun ti lọ sí ilé ẹjọ́ débi wípé wọ́n wọ bàbá Ìjẹ̀ṣà ní aṣọ ẹ̀wọ̀n. Tẹ́ ẹ sì mọ̀ wípé Ìyábọ̀ Òjó òun náà padà gbé ọ̀rọ̀ òun náà tó gbé lórí bí ọ̀rọ̀ tiẹ̀. Ọlọ́run má jẹ́ á jìyà ìmọ̀dí, Ọlọ́run má sì jẹ́ á jìyà oníyà, Ọlọ́run má jẹ́ kí wọ́n dúnrun tá a ṣe kí wọ́n dúnrun rẹ̀ mọ́ wa. Ẹ wò ó, inú mi dùn wípé wọ́n ti fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀, òun náà ni Yomi Fabiyi ló máa gbé jáde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Instagram rẹ̀ @RayYomiFabiyi, tó ní inú òun dùn o wípé kí làwọn ò bá máa sọ fódìdí ẹ̀wọ̀n ọdún 7 gbáko eléyìí tí wọ́n dá fún bàbá Ìjẹ̀ṣà. Àbálọ àbábọ̀, orí kó bàbá Ìjẹ̀ṣà yọ kúrò lọ́wọ́ ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án o wípé ó fi tipátipá ṣe ìbálòpọ̀ pẹ̀lú ọmọdébìnrin èyí tí kò bá sọ sínú ẹ̀wọ̀n ayérayé o, àti wípé ká dúpẹ́ lọ́wọ́ Yomi Fabiyi eléyìí tó dúró tì gbọ̀ngbọ̀n láti ìgbà tí ọ̀rọ̀ náà tó ti ṣẹlẹ̀. Ẹ̀yin aráalé, ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ kí bàbá Ìjẹ̀ṣà kú oríire o, ṣùgbọ́n ǹjẹ́ ojú àpá á lè jojú ara bí? Ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bàbá Ìjẹ̀ṣà tó ti fi í lẹ̀ ṣó máa lè dé bá a bẹ́ẹ̀ bí? Ǹjẹ́ àwọn òṣèré tíátà bí Akin ẹgbẹ́ rẹ̀, ǹjẹ́ wọ́n lè máa wá padà máa lò ó sí orí iṣẹ́ wọn báyìí bí? Ǹjẹ́ bàbá Ìjẹ̀ṣà ṣó lè padà wá dìde nítorí ìṣubú ńlá òun náà leléyìí o? Ó ti ta àbùkùn bá, ó sì ti da epo sínú aṣọ àlà rẹ̀. K'Elédùmarè kó bá a fọ aṣọ àlà òun náà mọ́ rèé o. Ṣé ẹ dẹ̀ tún gbàgbé wípé Ìyábọ̀ Òjó ti fi ilé ayé rẹ̀ búra wípé kódà òun lè ta ilé òun láti fi jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà kó padà sẹ́wọ̀n yẹn náà ni. Ǹjẹ́ lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n ti ju bàbá Ìjẹ̀ṣà sílẹ̀,
ǹjẹ́ Ìyábọ̀ Òjó kò ní padà tún wá gbé ẹjọ́ ọ̀hún náà? Ẹ má gbàgbé, ẹ bá wa like, ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Bẹ́ẹ̀ sì rèé, ẹ bá wa share rẹ̀ jẹ́ kó délé kẹjọ dóko. Àyè ṣí sílẹ̀ o fún ìpolówó ọjà láti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí kẹ́ bá wa sọ̀rọ̀ lójú òpó WhatsApp lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú àmúhùnmáwòrán yín yìí. Títí dìgbà tá a fi pàdé o, ire, ayọ̀ àtàlàáfíà la fi pàdé láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.